Nítorí Ọlọ́run fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fúnni, pé ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ kò ní ṣègbé, ṣùgbọ́n yóò ní ìyè àìnípẹ̀kun. Nítorí Ọlọ́run kò rán ọmọ rẹ̀ sí ayé láti dá ayé lẹ́bi, ṣùgbọ́n kí ayé lè ti ipasẹ̀ rẹ̀ ní ìgbàlà. Jésù Kristi ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹ̀yìn lónìí. Ìwé ìhìnrere mẹ́rẹ̀ẹ̀rin ṣe àkọsílẹ̀ ọ̀nà ìrẹ̀lẹ̀ tí ìgbàgbọ́ nínú Kristi fi bẹ̀rẹ̀. Ní ìgbà tí àwọn ìhìnrere ìyókù sọ nípa àwọn ìṣẹ̀lẹ̀ kan náà lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀. Èyí ni ìtàn Jésù bí a ti kọ ọ́ nínú ìhìnrere ti Lúùkù. Mo ń kọ ìwé yìí sí ọ Tèófílù láti ṣe àlàyé àwọn ohun tí ó ṣẹlẹ̀ láàrin wa, kí o lè ní ẹ̀kúnrẹ́rẹ́ òye ní ti ohun gbogbo. Ní àkókò tí Késárì Augustu jẹ́ aláṣẹ Róòmù, tí Héródù sì jẹ́ ọba Jùdíà, Ọlọ́run rán áńgẹ́lì Gabrieli sí wúńdíá kan ní ìlú Násárẹ́tì. Orúkọ wúńdíá náà a máa jẹ́ Màríà. Má bẹ̀rù, Maria, nítorí ìwọ ti rí ojú rere Ọlọ́run. Ìwọ ó lóyún, ìwọ ó sì bí ọmọkùnrin kan, ìwọ ó sì pe orúkọ rẹ̀ ní Jesu. Èyí yóò ṣe ṣẹlẹ̀ sí èmi wúńdíá. Ẹ̀mí mímọ́ yóò ràgàbò ọ́, nítorí ọmọ mímọ́ tí a ó tinú rẹ̀ bí nì, ọmọ Ọlọ́run ọ̀gá ògo ni a ó máa pè é, ìjọba rẹ̀ kì yóò sì nípẹ̀kun. Lọ́gán Màríà lọ sí Jùdíà láti bẹ̀ Èlísábẹ́tì arábìnrin rẹ̀ wò, ẹni tí òun pàápàá ní oyún ní ìgbà ogbó rẹ̀. Èlísábẹ́tì, Màríà, arábìnrin mi Màríà. Alábùkún fún ni ìwọ nínú àwọn obìnrin, alábùkún sì ni ọmọ inú rẹ. Nítorí bí mo ṣe gbọ́ kíkí rẹ ni ọlẹ̀ ayọ̀ sọ nínú ọmọ inú mi. Ọkàn mi yin Olúwa lógo. Ẹ̀mí mi sì yọ̀ nínú Olúwa Ọlọ́run olùgbàlà mi láti àkókò yìí. Ní gbogbo ìran ènìyàn yóò máa pè mí ní alábùkún fún. Bí ẹ mọ̀ èyí, gbogbo ẹ̀yin ènìyàn Násárẹ́tì, pé àṣẹ ti ọ̀dọ̀ Késárì Augustu wá pé kí a ka iye ènìyàn ní Gálílì àti Jùdíà. Gbogbo ènìyàn láti lọ fi orúkọ sílẹ̀ ní ìlú àti ìletò tí a gbé bí wọn. Jósẹ́fù pẹ̀lú lọ sí Bẹ́tlẹ́hẹ́mù ti Jùdíà láti kọ orúkọ sílẹ̀ pẹ̀lú Màríà àfẹ́sọ́nà rẹ̀. Ṣùgbọ́n kò sí àyè fún wọn ní ilé èrò, nítorí náà wọ́n lọ ibùjẹ ẹran dípò ilé èrò. Àwọn olùṣọ́ àgùntàn wà ní agbègbè náà tí wọ́n ń ṣọ́ agbo wọn ní òru. Áńgẹ́lì Olúwa yọ sí wọn lójijì, ògo Olúwa sì tan ìmọ́lẹ̀ yí wọn ká. Nítorí a bí olùgbàlà fún yín lónìí nílùú Dáfídì, tí í ṣe Kristi Olúwa. Àwọn olùṣọ́ àgùntàn náà lọ lọ́gán láti rí ọmọ tuntun náà ní ibùjẹ ẹran. Àwọn ni ó sì kọ́kọ́ sọ ìròyìn ayọ̀ ìhìnrere ti olùgbàlà náà tí a bí. Nígbà tí ọjọ́ pé tí a ó kọ ọmọ náà ní ilà, a pe orúkọ rẹ̀ ní Jésù. Jósẹ́fù pẹ̀lú Màríà gbé ọmọ náà lọ sí Jerúsálẹ́mù láti fi lé Olúwa lọ́wọ́. Ọkùnrin olùfọkànsìn kan wá sí tẹ́ḿpìlì ní àkókò náà, ẹni tí Ẹ̀mí Mímọ́ ti ṣe ìlérí fún pé kì yóò rí ikú títí yóò fi rí Kristi. Orúkọ rẹ̀ a sì máa jẹ́ Símónì. Olúwa, nígbà yìí ni kí o jọ̀wọ́ ọmọ ọ̀dọ̀ rẹ láti lọ ní àlàáfíà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ. Nítorí ojú mi ti rí ìgbàlà rẹ. A yan ọmọ yìí láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Kí Olúwa kí ó bùkún yín.
nígbà tí wọ́n parí ohun gbogbo gẹ́gẹ́ bí òfin Mósè wọ́n padà láti Jerúsálẹ́mù wá sí Násárẹ́tì. nígbà tí Jésù di ọmọ ọdún 12 àwọn òbí rẹ̀ mú un lọ sí Jerúsálẹ́mù ní àkókò àjọ ìrékọjá. bí wọ́n ti ń padà lọ ilé wọ́n rò wípé Jésù wà pẹ̀lú wọn láàrin èrò láì mọ̀ pé ó dúró lẹ́yìn. wọ́n padà sí Jerúsálẹ́mù wọ́n sì ń wá a. lẹ́yìn ọjọ́ 3 wọ́n rí i nínú tẹ́ḿpìlì láàrin àwọn olùkọ́ni. ọmọ ta nìyí tí ó ń béèrè ìbéèrè wọ̀nyí? ará Násárẹ́tì ni òun, a rò pé tí bá a padà ní. ẹ jọ̀ọ́ ẹ foríjì fún ìtara rẹ̀. ẹ̀dùn sì ya àwọn tí ó gbọ́ ọ̀rọ̀ rẹ̀. ọmọ èṣe tí o fi ṣe wá báyìí, èmi pẹ̀lú bàbá rẹ ti dààmú a sì ti ń wá ọ kiri. kí nìdí tẹ́ fi ń wá mi kiri? ẹ kò mọ̀ ẹ́ pé n kò lè ṣaláì wà níbi iṣẹ́ bàbá mi. ó bá wọn padà sí Násárẹ́tì wọ́n ń dàgbà ní ọgbọ́n ó sì ń rí ojú rere Ọlọ́run àti ti ènìyàn. ní àkókò tí Tìbéríà pé ọdún 15 lórí ìjọba, Pọ́ńtì Pílátù ní baálẹ̀ Jùdíà, Héródù sì jẹ́ ọba ní Gálílì, Hánà àti Káfà sì ní olórí àwọn àlùfáà. ọ̀rọ̀ Ọlọ́run tọ̀ Jòhánù wá ní ijù, ó sì wá sí àwọn ìlú agbègbè Jódánì, ó ń wàásù ìtẹ̀bọmi ìrònúpìwàdà fún ìmúkúrò ẹ̀ṣẹ̀. ẹ yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ yín kí ẹ sì ṣe ìrìbọmi, Ọlọ́run yóò sì dáríjì yín. gẹ́gẹ́ bí a ti kọ àkọsílẹ̀ nínú ìwé wòlíì Àìsáyà, ohùn ẹni tí ń kígbe nínú ijù wípé ẹ tún ọ̀nà Olúwa ṣe, ẹ ṣe kí ọ̀nà rẹ̀ tọ́ láti rìn, gbogbo àfonífojì ni a ó kùn, gbogbo òkè ni a ó sì sọ di pẹ̀tẹ́lẹ̀, ọ̀nà tí ó wọ́ ni kí a sọ di títọ́, ọ̀nà pàlàpálá ni kí a sọ di títẹ́jú, gbogbo ènìyàn ni yóò sì rí ìgbàlà Ọlọ́run. kí ni kí àwa ṣe? sọ fún wa ohun tí a ní láti ṣe. ẹ yí ìran paramọ́lẹ̀. kí ni kí a ṣe? sọ fún wa ọ̀nà tí a ó gbà. ẹni tó bá ní ẹ̀wù méjì gbọ́dọ̀ fi ọ̀kan fún ẹni tí kò ní, ẹni tí ó bá sì ní oúnjẹ kí ó fi fún ni. olùkọ́ni, agbowó òde ni àwa, kí ni àwa ó ṣe? ẹ má ṣe gbà ju bí a ti rán yín lọ. àti nípa tiwa kí ni kí a ṣe? ẹ má fi ipá gba owó lọ́wọ́ ẹnikẹ́ni, ẹ má sì ṣe fi ẹ̀sùn èké kan ẹnikẹ́ni, kí owó oúnjẹ yín tó fún yín. sọ fún wa, ìwọ ni Kristi náà bí? èmi ń baptisi yín pẹ̀lú omi, ṣùgbọ́n ẹnìkan ń bọ̀ wá tí ó tóbi jù mí lọ, èmi kò tilẹ̀ tó ẹni tó lè tú okùn bàtà rẹ̀. òun yóò fi ẹ̀mí mímọ́ àti iná ṣe ìtẹ̀bọmi fún yín. ẹni tí ohun ìpakà rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ yóò pakà, yóò sì kó o sí inú abà. Ẹ̀mí mímọ́ sì sọ̀kalẹ̀ sí orí Jésù ní àwọ̀ àdàbà.
ohùn kan láti ọ̀run wá wípé, ìwọ ni àyànfẹ́ ọmọ mi, ẹni tí inú mi dùn sí gidigidi. Jésù tó ọmọ 30 ọdún nígbà tí ó bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀. Ó padà ti Jódánì bọ̀ pẹ̀lú ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀mí mímọ́, a sì darí rẹ̀ sí aginjù láti ọwọ́ ẹ̀mí ní ibi tí Èṣù ti dán wò fún 40 ọjọ́, kò sì jẹ ohunkóhun ní àkókò náà. Èṣù sì wí fún un pé, bí ìwọ bá ń ṣe ọmọ Ọlọ́run, pàṣẹ kí òkúta wọ̀nyí di àkàrà. a ti kọ wípé ènìyàn kì yóò wà láàyè nípa àkàrà nìkan ṣùgbọ́n nípa ọ̀rọ̀ Ọlọ́run. Èṣù mú un gun orí òkè, ó sì fi gbogbo ìjọba ayé hàn án ní ìṣẹ́jú kan. Èmi yóò fún ọ ní gbogbo ọrọ̀ àti agbára wọ̀nyí. A ti fi gbogbo rẹ̀ fún mi, mo sì lè fún ẹni tí ó wù mí. Gbogbo rẹ̀ ni yóò jẹ́ tìrẹ, kìkì pé kí o fi orí balẹ̀ kí o sì sìn mí. a ti kọ pé ìwọ ní láti forí balẹ̀ fún Olúwa Ọlọ́run rẹ, òun nìkan ni ìwọ yóò sì máa sìn. Èṣù tún mú un lọ sí Jerúsálẹ́mù, ó sì gbé e ka ṣóńṣó orí tẹ́ḿpìlì. Bí ìwọ bá ń ṣe ọmọ Ọlọ́run, bẹ́ sílẹ̀ láti ìhín yìí. Ìwé Mímọ́ sọ pé Ọlọ́run yóò pàṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀ láti ṣe ìtọ́jú rẹ. Wọn yóò gbé ọ sókè ní ọwọ́ wọn kí o má bàa fi ẹsẹ̀ rẹ gún òkúta. Ìwé Mímọ́ wípé ìwọ kò gbọ́dọ̀ dán Olúwa Ọlọ́run rẹ wò. Ó sì wá sí Násárẹ́tì ní ibi tí a ti tọ́ ọ dàgbà. Ẹ ǹlẹ́ o. Ẹ ǹlẹ́ o. Ó lọ sí sínágọ́gù ní ọjọ́ ìsinmi gẹ́gẹ́ bí ìṣe rẹ̀. A sì fún un ní apá kan ìwé wòlíì Àìsáyà láti kà. Ẹ̀mí Olúwa ń bẹ lára mi, nítorí ó yàn mí láti ròyìn ayọ̀ fún àwọn òtòṣì. Ó ti rán mi láti kéde ìtúsílẹ̀ fún àwọn òǹdè àti láti mú kí àwọn afọ́jú ríran, láti fún àwọn tí a ní lára ní òmìnira, àti láti sọ wípé àkókò tó fún Olúwa láti gba àwọn ènìyàn rẹ̀ là. Ó wíire. A mú ìwé mímọ́ yìí ṣẹ lónìí bí ẹ ti ń gbọ́. Ìwé mímọ́ àṣẹ bí? Ṣé bí Mẹ̀sáyà nìkan ló lè mú lérí iṣẹ́? Báwo ni a ṣe lè mọ̀? Nítòótọ́ ẹ ó pàwé yìí sí mi pé oníṣègùn wá ara rẹ̀ sàn. Ẹ̀yin yóò wí nípa tèmi pé ṣé àwọn ohun wọn ni tí wọ́n ṣe ní Kapanamu níhìn yìí pẹ̀lú. Mo wí fún yín pé kò sí wòlíì tí a tẹ́wọ́ gbà ní ìlú bàbá rẹ̀. Jésù fi ara rẹ̀ hàn bíi Kristi náà nínú ọ̀rọ̀ rẹ̀, ẹni tí Ọlọ́run yàn láti gba àwọn ènìyàn rẹ̀ là, ṣùgbọ́n àwọn